of Fuji. Allahu Akbar. Ọmọ bàbá SARS. Ọmọ onílẹ̀ tó ní ráìtì. Ọmọ onílẹ̀ tó ní ráìtì. Olúwa mi o. Olúwa mi o. Olúwa mi o. Olúwa mi o. Aláṣẹ Prime Garden Hotel Ansu. Olúwa mi o. Ọmọ onílẹ̀ tó ní ráìtì. Ṣó kọ́mọ̀? Kò kọ́mọ̀. Ọmọ onílẹ̀ tó ní ráìtì. Ẹ sálámọ̀ sáwọn àfà ọ̀gá wa. Olórí ọ̀dọ́ ṣé tọ́ka náà ti kà ti fún yín lówó ìbólẹ́kù sí? Wọ́n ti fún yín. Arógunmáṣá. Arógunmáṣá ńkọ́? Ẹ jẹ́ kí Atayéwé jókòó náà. Ẹ jẹ́ ká láyé jókòó. Ẹ jẹ́ ká láyé jókòó. Pàfọ́ ṣé Pàfọ́ ti fún yín lówó ọpẹ́? A ní gbogbo àwọn olórin tá a wà ń bí lè ní ìgbésẹ̀. Irú èèyàn bíi rí àmélòó lókun tá à ń rí jẹ. Ẹ já sòótọ́ ọ̀rọ̀ fúnra wa. Ìjọba ti fún lówó. Ìjọba àdájọ́ ti fún lówó. Irú èèyàn bíi rí àmélòó lókun táwọn olórin rí jẹ. Ìjọba sọ wọn pé wọn là á. Gbogbo àwọn táwọn ará entertainment. Wọ́n ti kọ̀ǹpútà tó yọ ilẹ̀ wọ́n lè lọ́wọ́ gbẹ́yà. Kàmàdó aláyé ń bọ̀ wọ́n. Olórí ọ̀dọ́, ibi tó bá kù sí náà yẹn jẹ́ káwọn ẹ̀ máa bọ̀. Olórí ọ̀dọ́. Hello, bá mi sọ̀rọ̀. Yeah.